alẹ́ pátápátá ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ọ̀sẹ̀ tó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí, the 26th of June 2025. ó ní ogúnmàṣẹ́ ní ìjà parí lógún dópin ní ìpínlẹ̀ Rivers nígbà tí bàbá àṣàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí Nyesom Ezenwo Wike àti gómìnà Sim Fubara tí wọ́n parí ìjà ọlọ́jọ́ pípẹ́ wọn, tó sì jẹ́ pé àwọn méjèèjì jọ kéde pé àwọn ti gba àlàáfíà láàyè báyìí o, kò sì ní sí ogun tàbí rúkèrúdò mọ́ ní ìpínlẹ̀ Rivers. ẹ rántí pé Fubara àti Wike tó kó ipa takuntakun láti sọ di gómìnà ìpínlẹ̀ Rivers kò ní ju oṣù mẹ́ta lọ tí ìjà fi dé láàrin wọn àti Wike. bẹ́ẹ̀ ló jẹ́ pé níṣe ni àwọn aṣòfin iléègbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers 27 Rivers House of Assembly lawmakers tí wọ́n ń ṣe ti Wike tó wà lẹ́yìn ẹ̀, wọ́n ti ń gbèrò láti yọ Fubara, èyí tó jẹ́ kí Fubara kó lọ wó iléègbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers dànù kó tó di pé ọ̀rọ̀ náà wá padà di iṣu atayanyan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì kéde ìjọba pàjáwìrì níbẹ̀rẹ̀ fóṣù mẹ́fà lọ́jọ́ 18 oṣù kẹta ọdún tá a wà yìí, the 18th of March 2025. ṣá o, lẹ́yìn ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde ìjọba ológun tó jẹ́ pé ajagunfẹ̀yìntì kan ló ń darí ìpínlẹ̀ náà, níṣe ni oríṣiríṣi àwọn èèyàn náà ti ń gbé ìgbésẹ̀ lórí bí ìjà Wike àti Fubara yóò ṣe parí, tí wọn yóò ní ìjọba ológun kúrò ní ìpínlẹ̀ Rivers yóò sì bẹ̀rẹ̀ ìjọba ẹ̀. ṣùgbọ́n ló jẹ́ pé ìpàdé náà máa ń forí ṣọpọ́n, ṣùgbọ́n ọjọ́bọ̀ tí ṣe Thursday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ni ìjà náà máa parí pátápátá ní ìgbà tí Wike àti Fubara pẹ̀lú àwọn aṣòfin tí wọ́n wà lẹ́yìn Wike tí gbogbo wọn ṣe ìpàdé. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ mọ̀ pé kí wọ́n tó wá fẹnu kò lórí ìpàdé kí ìjà tó parí pátápátá, oríṣiríṣi ìpàdé ló ti kọ́kọ́ wáyé síwájú ìgbà náà. a gbọ́ pé Fubara ó ti ṣàbẹ̀wò sí Wike bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta, bẹ́ẹ̀ ni Wike náà ti pe àwọn aṣòfin tí abẹnugan wọn ìyẹn Honorable Martins Amaewhule tó ṣíwájú wọn láti bá Fubara ṣèpàdé, tí Fubara tó náà tó sì bẹ̀ wọ́n gidigidi fún àwọn ìwà tó ti hù sí wọn. yàtọ̀ sí ní ìyàgbọ́pọ̀ àwọn àgbààgbà pẹ̀lú Rivers náà tó wà ní àwọn ìpàdé míì tán ṣe, ìyẹn àwọn àgbààgbà bíi OCJ Okocha, Chief Olóyè Ferdinand Alabara, Ọba Sergeant Awuse, àwọn bíi Senator Joseph Sekibo, Kingsley Chinda, Senator Magnus Abe àti Olóyè Victor Gideon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣáà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lẹ́yìn ìpàdé yìí tí wọ́n ti parí ìjà pátápátá làwọn méjèèjì tó kóra wọn lọ ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lálẹ́ ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá láti fi tó létí pé àwọn ti yanjú ìjà náà fúnra wọn, Tinubu sì dùn. ṣùgbọ́n èèyàn tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ń gbọ́ ni wípé nínú ìpàdé náà ohun tí wọ́n fẹnu kò lórí ni pé Fubara ò ní ṣe ju sáà kan lọ o, èyí kó tó bá ti parí iṣẹ́ ẹ̀ lọ́dún 2027 yóò gbéjọba sílẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n tó ní wọ́n fẹnu kò pé láti àsìkò yìí lọ káwọn aṣòfin tó jẹ́ ti Wike tó fẹ́ yọ kúrò nípò kan lọ jáwọ́ pátápátá báyìí o. nǹkan míì tí agbópẹ́ tó fẹnu kò sí ni pé Wike ni yóò yan gbogbo àwọn alága 23 tó wà ní ìpínlẹ̀ Rivers fún Fubara nínú ètò ìdìbò alága ìjọba ìbílẹ̀ tó ń bọ̀ ní ìpínlẹ̀ Rivers ní àsìkò yìí. àwọn nǹkan yìí ènìyàn gbọ́ wípé wọ́n ti buwọ́ lù ó, tí Fubara náà sì tó gbà pé gbogbo àjẹmọ́nù àti owó tó yẹ kó san fáwọn aṣòfin tó ń ṣe ti Wike tó ń san ìlòun yóò san pátápátá báyìí. ṣáà báwọn kan bẹ́ ṣe ń kan sáárá sí Fubara ìpè gbà láfíà láàyè làwọn alátakò kan bú wípé ọ̀dọ́ ní ohun àti pípẹ́ ní báwọn ṣe ṣàtìlẹ́yìn fún tó ó jẹ́ wọn kulẹ̀ bó ṣe lọ padà tẹríba fún Wike lẹ́yìn tó lọ sọ ara ẹ̀ di ẹrú lábẹ́